ọ̀rọ̀ ti padà ṣẹlẹ̀ o. Alhaja Mewolaka ti padà bẹ̀bẹ̀ lọ́wọ́ ìdílé Fẹ́mi Adébáyọ̀ àti aya rẹ̀ ìyẹn Aládùkẹ́ ìyẹn lórí ayélujára o. Ẹ̀yin tèmi ẹ má má rebì kan torí ṣe ni ẹ ò rí fọ́nrán ibi tí Alhaja Mewolaka ti ń bẹ gbogbo ìdílé Fẹ́mi Adébáyọ̀ lápapọ̀ kí wọ́n má ṣe bínú sóhun tóhun bá ti gògèrè kọjá ìwé o. Ẹ má rebì kan torí ẹ rí fọ́nrán náà fúnra lára yín. ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní abánidá kò ní báni sí ń bẹ̀ o. ọ̀rọ̀ náà rèé torí ṣe ni ọ̀rọ̀ náà ti délẹ̀ báyìí ó tó sì ti di wípé agbẹjọ́rò ti fi ọ̀rọ̀ wá Alhaja Mewolaka lẹ́nu wò ní èyí tí ó sì jẹ́ wípé lára àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí Alhaja Mewolaka òun ló mú kí ó wá tọrọ àforíjì yẹn lórí ayélujára lọ́wọ́ ìdílé Adébáyọ̀ lápapọ̀ wípé tí òun bá ti sọ̀rọ̀ jù tàbí òun bá ti ṣe jù látàrí ìjà eléyìí tí ó wà lọ́wọ́lọ́wọ́ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti aya rẹ̀ ìyẹn Aládùkẹ́ ṣebí tí gbogbo a kò bá sì gbàgbé wípé láti bí ọdún tó lọ òun ní ìjà ti wà láàrin àwọn ìdílé méjèèjì yìí ìyẹn Fẹ́mi Adébáyọ̀ àti ìyẹn Aládùkẹ́ tó sì jẹ́ wípé gbogbo àwọn ènìyàn lọ́tùn lósì òun ni wọ́n tẹnu bọ ọ̀rọ̀ náà tí wọ́n sì ń dá sí lọ́lọ́kan ọ̀jọ̀kan o tí a rí òǹkálukú àti ẹni tí ó ń gbèjà àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Fẹ́mi Adébáyọ̀ bẹ́ẹ̀ náà la sì rí àwọn tó jẹ́ wípé ìyẹn Aládùkẹ́ òun làwọn náà ń gbèjà o bẹ́ẹ̀ náà la sì rí àwọn tó jẹ́ wípé ìmọ̀ràn lásán òun ni wọ́n ń gba ìdílé méjèèjì yìí ṣùgbọ́n Alhaja Mewolaka náà wà lára àwọn tí ó máa ń dá sí ọ̀rọ̀ ìgbéyàwó ìyẹn lórí ayélujára gàgàgà jùlọ ti ìdílé yín Aládùkẹ́ àti ti Fẹ́mi Adébáyọ̀ ṣe ni agbẹjọ́rò sì ti ránṣẹ́ ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ sí Alhaja Mewolaka látàrí ọ̀rọ̀ ìjà ìdílé ti Fẹ́mi Adébáyọ̀ àti yín Aládùkẹ́ kó tó di wípé màá sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n kọ́kọ́ play fọ́nrán ìfòyín kẹ́ ẹ wò ó. Kí Ọlọ́run ṣàánú wa ká má ti ibi àtúnṣe rí àkóbá. Èmi ò mọ̀ wípé ọ̀rọ̀ ti dàbẹ́. Èmi ò mọ̀ wípé settlement ti wáyé. Èmi ò mọ̀ wípé ọ̀rọ̀ ti tó yẹn. And when the lawyer contacted me, immediately ni mo bá Aládùkẹ́ sọ̀rọ̀. Àǹtí Aládùkẹ́, but you did not tell me all this. Why would you allow me do all the peaceful talk or when you know that the matter had gone beyond Kini lẹ́yìn settlement? Tí settlement bá ti wáyé, what else do you want? Wọ́n wá ní àwọn ò sọ̀rọ̀ débẹ̀ ni pé ṣé mo mọ̀ wípé mi ì fi bẹ́ẹ̀ ní time káwọn sọ̀rọ̀ débẹ̀. Ọ̀rọ̀ lẹ́sìn ti gbọ́hùn lẹ́nu Alhaja Mewolaka gbogbo ohun tí ó sì ń gbìyànjú láti sọ nínú fọ́nrán náà ni wípé ó ń sọ wípé kí lédè tí ìyẹn Aládùkẹ́ ò sọ fún òun wípé àwọn gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ o èyí tó fi jẹ́ wípé òun gbà wọ́n níyànjú láti jẹ́ kí ìjà parí láàrin àwọn méjèèjì ó ní tí òun bá mọ̀ wípé ọ̀rọ̀ náà ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ ni òun ò ní yé dá sí ọ̀rọ̀ náà nítorí wípé òun mọ̀ wípé ilé ẹjọ́ yóò dá ẹjọ́ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ kó tó wá di wípé agbẹjọ́rò ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kó yé wípé ṣe ni ọ̀rọ̀ náà ń bẹ nílé ẹjọ́ tó sì jẹ́ wípé 100 million naira báyìí òun ní Fẹ́mi Adébáyọ̀ san fún ìyẹn Aládùkẹ́ látàrí ẹjọ́ eléyìí tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ wípé kódà ṣe ni Fẹ́mi Adébáyọ̀ ó ti san 100 million òun náà lẹ̀ ń rí àwọn ẹ̀rí eléyìí tí a rí lórí ayélujára òun lẹ́yìn náà rí lórí móhùnmáwòrán wa tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí àti àwọn ẹ̀rí eléyìí tí Alhaji Mewolaka tí ó gbé pósítà lórí ayélujára níbi tí òun àti agbẹjọ́rò tí wọ́n ti jọ ń bára wọn sọ̀rọ̀ yẹn lórí ìkànnì ti WhatsApp kò tún wá tán síbẹ̀ lẹ́yìn àwọn ẹ̀rí ṣe ni Alhaja Mewolaka ṣẹ̀ṣẹ̀ tún wá bẹ̀bẹ̀ lọ́wọ́ ìdílé Adébáyọ̀ ẹ má èrè bìkan o ẹ tún wo fọ́nrán eléyìí náà. Pé kí n lọ ṣe pé nígbà tí ṣe wípé mo fẹ́ defame anyone àbí mo pick side pé àwọn ṣáà rí bí mo ṣe sọ̀rọ̀ àwọn rí bí mo ṣe ń
sọ fún àwọn ibi tí mistakes àwọn wà, ibi táwọn ti ṣe mistake, ibi táwọn ò ti ṣe sùúrù. So instead tó jẹ́ peace talk làwọn ṣe believe pé àwọn ò mọ̀ wípé it stay against the ethics of the law. Àbí kí báwo lẹ́yìn lọ́ọ̀yà ṣe ń sọ. Mo kàn fẹ́ fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ family Adebayo tí mo bá ti kọjá àyè mi. Ẹ̀rọ ti wípé olólùfẹ́ dádì àti olólùfẹ́ bọ̀dá Fẹ́mi Adebayo ni mí, ẹ dáríjì mi. Àǹtí Aládùkẹ́, I failed at this. Mi lè continue. Òfi àyè sílẹ̀. Ó wù mí kí n continue. Ó wù mí kí ilé náà tó. Ó wù mí kí ìfẹ́ yín padà, ṣùgbọ́n ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. Fọ́nrán eléyìí tí a sì wò tán yìí, òun ni ó ń sọ ibi tí Alhaja Mewolaka ti ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ìdílé Adébáyọ̀ lápapọ̀, látòrí bàbá wa Adébáyọ̀ Sàlámì títí dórí Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ ìyẹn Aládùkẹ́. Ó ní kí ìdílé Adébáyọ̀ kó ro ti wípé òun jẹ́ olólùfẹ́ bàbá wa Adébáyọ̀ Sàlámì, wípé òun sì tún jẹ́ olólùfẹ́ àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Fẹ́mi Adébáyọ̀. Bẹ́ẹ̀ ló sì tún dojú ọ̀rọ̀ rẹ̀ kọ ìyẹn Aládùkẹ́ wípé tọ́ òun pàdánù eléyìí, ṣùgbọ́n òun kò lè ṣẹ́jú bí òun ṣe fẹ́ ṣe yìí lọ o. Lótìtọ́ wù òun láti tẹ̀síwájú láti gbìyànjú kí ọ̀rọ̀ náà níyanjú, ṣùgbọ́n ilé ẹjọ́ kò fààyè gba òun mọ́ láti lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà. Nítorí náà níbi tí òun yóò ti padà lórí ọ̀rọ̀ náà rí o. Bẹ́ẹ̀ ló tún wá ṣe fọ́nrán míì tí ó fi gba gbogbo àwọn tó máa ń dá sí ọ̀rọ̀ ìgbéyàwó níyànjú o. Ẹgbọ́n tó tún sọ nínú fọ́nrán eléyìí náà. Ẹ ti kẹ́kọ̀ọ́ kan àbí méjì nínú ọ̀rọ̀ yìí. Ẹni tí ò lọ́kọ tó ń set ring light tó ń sọ fún ẹ wípé kó o má gbà, tó o fẹjọ́ sùn tó ń pìkì sáìdì, àbàtì ẹ̀jẹ̀. Ẹbí ara tó máa sọ fún ẹ wípé wọ́n yín ẹ jẹ, o ò gbọ́dọ̀ gbà, abánidá kì í bá ní débẹ̀. Ẹ̀yin kiri kan mi tí ẹ lè gbà kíyàwó mi ṣerú ìyẹn fún mi, lè gbà kọ́kọ́ mi ṣerú kan bẹ́ẹ̀ fún mi. Ìwọ nìkan ni ó kù, tọ́jà bá ti dá tán pàtẹ́pàtẹ́ ní kù. Ẹ jẹ́ àrọ̀rà ṣe. I don't care. Mi tí ẹ lọ́ọ̀bù mọ́. Ìgbà tí ìyapa bá dé ló tó máa mọ̀ wípé familiarity àti pé òun rí lójoojúmọ́ ló ṣe mọ yìí, ò ṣì lọ́ọ̀bẹ̀, and you cannot do without him or her. Ìgbéyàwó wa ẹ jẹ́ àdìmọ́ ṣinṣin, ẹ jẹ́ àfọgbọ́n ṣe. Àwa obìnrin, mo fọlọ́run bẹ̀ yín, ilé wa ò ní bàjẹ́ o. Mewolaka lórúkọ tèmi, ire o. Báyìí sì ni Alhaja Mewolaka ṣe parí ọ̀rọ̀ rẹ̀ látàrí fọ́nrán eléyìí tí ó bọ́ síta tí ó fi bẹ ìdílé Adébáyọ̀, tí ó sì gba àwọn tó máa ń dá sí ọ̀rọ̀ ìgbéyàwó náà nímọ̀ràn. Òun náà la sì rí tí ó ń já ìrìn tí a mú wá sí ti gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà, kẹ́yìn náà lè bá jẹ́ aládùn rẹ̀ yẹn bó ṣe ń já ìrìn káàkiri lórí ayélujára. Ohun tẹ́yin náà bá sì rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. Ẹ má sì gbàgbé láti fẹ́ràn fọ́nrán eléyìí tí ẹ wò yìí, kí ẹ sì tẹ̀lé ìkànnì fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Ó tún dìgbà mìíràn, ó dàbọ̀.